Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ilé-iṣẹ́ Koiki Media, ibẹ̀ la ti ń dá bí ẹdun, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Lẹ́ẹ̀kan sí, Koiki Media bringing the world closer to your doorstep. Èní lọ́jọ́ 5 oṣù kẹfà ọdún 2025. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́. Ètò tá mú wá fún yín lénìí òun ni jẹ́jẹ́ láyé gbà. Jẹ́jẹ́ òun láyé gbà, ilé ayé yìí kò gba gìràgìrà. Asúré tètè ò gboyè délé, arìngbẹ̀rẹ̀ lómí amóyè jẹ́. Ètò tèní, jẹ́jẹ́ láyé gbà, ilé ayé kò gba gìràgìrà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share program yìí, ẹ bá wa love ẹ̀. Lágbára Ọlọ́run, ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa kò ní di. Lágbára Ọlọ́run, ọdún ayọ̀ la máa ṣe. Ọdún tí a fẹ́ ṣe lọ́la àní ṣé nínú ìbànújẹ́. Jẹ́jẹ́ láyé gbà o, má ṣe jura rẹ lọ. Má torí pé bóyá torí ò ráṣọ ọdún kò lọ gbé nǹkan jẹ. Má wàá láago ṣiṣẹ́ o. Ibi tọ́lọ́run bá ní ẹ̀dá máa dé, ó máa débẹ̀. Ẹ má jẹ́ ká ṣojú kòkòrò. Ẹ má jẹ́ ká torí pé a rí ọtí ìfà, ká mu ọtí ìfà débi pé ẹlòmíì á mu ọtí yó, á kó sí kọ́tà. Ẹlòmíì á mu ọtí yó, á kó sínú kòtò. Ẹlòmíì á mu ọtí yó, á kó sẹ́nu mọ́tò. Ẹlòmíì kẹ̀ á mu ọtí yó, á wọkọ̀. Àfi kó wọ̀kadà á fi lọ gbáyàn, àfi kó fi pààyàn, tàbí kóun fúnra rẹ̀ kó sọra ẹ̀ dálábàára. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, jẹ́jẹ́ láyé gbà, ilé ayé yìí ò gba gìràgìrà. Nǹkan tọ́lọ́run bá ní kó ká mọ́ yín lọ́wọ́ láti fi ṣọdún, ẹ fi ṣọdún pẹ̀láyọ̀, pẹ̀lú ìdùnnú. Nítorí wípé gbogbo nǹkan ó yé Ọlọ́run ọba. Lágbára Ọlọ́run, etí tẹ fi ń gbọ́ wa, etí náà ò ní dí o. Ojú tẹ fi ń wò wá, ojú náà ò ní fọ́. Ẹ̀rí bá ti ṣe, ẹ̀ rọ́nà gbégbà. Wọ́n ní àpò ṣáṣámùrà kì í gbẹ, àpò ẹ̀yin olólùfẹ́ wa, àpò yín ò ní gbẹ o. Ẹ̀rí bá ti ṣe, ẹ̀ rọ́nà gbégbà. Ẹni tó ń ronú pé kí lòun máa jẹ lálẹ́ ọdún, kílẹ̀ ní tó ṣú, àná á dìde fún. Òmìnira ilẹ̀ Yorùbá tá ń wò lọ́ọ̀kán yìí, á dé bá wa láyọ̀ àtàlàáfíà. Kò ní dé bá wa nínú sàárè. Oníkálukú wa lọ́la, ẹ̀ṣọ́ kóníkálukú kó ṣọ́ jẹ́jẹ́. Lágbára Ọlọ́run, àní jògo wa móúnjẹ o. Torí ẹlòmíì wà, oúnjẹ ọdún ló máa jẹ. Ibi tó ti jẹ oúnjẹ ọdún yẹn, ibẹ̀ ni wọ́n ti gba kádàrá ẹ̀. Lágbára Ọlọ́run, ayé ò ní gba kádàrá wa o. Ayé ò ní gba kádàrá wa tìrantìran o. Bẹ́ẹ̀ ni àní ṣìjẹ, àní ṣìmu. Gbogbo nǹkan tá bá dáwọ́lé, á máa yọrí sí rere. Wọ́n ní ikú kì í pẹ̀tà lójúran, ikú kò ní pa gbogbo wa léwe o. Àwọn tó dẹ̀ ti dàgbà náà, wọ́n á pẹ́ bí wọ́n ṣe ń pẹ́, wọ́n á dàgbà bí wọ́n ṣe ń dàgbà. Àrí bá ti ṣe, à á rọ́nà gbégbà. Gbogbo nǹkan tá bá dáwọ́lé, á máa yọrí sí rere o. Ẹ bá máa like, ẹ bá máa comment ẹ̀. Nítorí nǹkan táyé sọ ètò yìí ni pé jẹ́jẹ́ láyé gbà, ni wípé a rí àwọn ẹlòmíì torí wọ́n fẹ́ pẹran ọdún, wọ́n lọ jalè, àbí kán lọ jẹ́ran ẹlẹ́ran tú. Ṣé ìyẹn ò ń ṣèwà nígbà tí ẹlòmíì tó hustle, ẹlòmíì àjọ ló ti ń dá látọdún tó kọjá, ó fi rẹran ọdún, àwọn èèyàn kan wá lọ jí tú. Ìyàwó èmíì náà á máa bọ́kọ ẹ̀ jà pé ọkọ wọn ò rẹran ọdún, ọkọ wọn ò raṣọ ọdún fóun. Ẹ̀yin ìyàwó, ẹ má bọ́kọ yín jà o. Nǹkan tọ́kọ yín bá fún yín, ẹ jẹ́ kó tẹ́ yín lọ́rùn. Nítorí pé ilé ayé yìí jẹ́jẹ́ láyé gbà. Ilé ayé yìí ò gba gìràgìrà. Bí ẹ pẹran lọ́dún, bí ẹ wọṣọ lọ́dún, tó bá dọdún tó ń bọ̀, ẹ wọ aṣọ. Bá dẹ̀ ṣe ń ṣọdún yìí náà, ẹ má jẹ́ ká gbàgbéra. Torí ṣẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá, inú ewu la wà. Inú ewu la wà o. Kọ́pà kan ni wọ́n pa ní Kwara State tó ṣẹ̀ṣẹ̀ lọ serve ní Kwara State, wọ́n dẹ̀ pa á. Lágbára Ọlọ́run, gbogbo àwa abiyamọ ayé, Ọlọ́run ọba kò ní jẹ́ kí a sunkún lórí ọmọ o. Wọn ò ní fòkú ọmọ ránṣẹ́ wá sí wa o. Ọdún tá fẹ́ ṣe, ọdún ayọ̀ la máa ṣe o. Mo kí gbogbo ẹ̀yin abiyamọ ayé o. Ẹ bá wa kún fàdúrà pé òmìnira ilẹ̀ Yorùbá kó wá sí rọ̀rùn, kó wá sí rọ̀rùn. Kẹ́yin abiyamọ ayé má dẹ̀ fojú sunkún ọmọ mọ́ o. Torí wípé
kó má jẹ́ ìgbà táwa Yorùbá tá bá ti jẹran ọdún tá ti ṣe fàájì lọ, kó má jẹ́ ìgbà yẹn làwọn Fúlàní náà máa tún bẹ̀rẹ̀ ìṣe wọn. Ẹ jẹ́ ká wà vigilant, ẹ jẹ́ ká wà pẹ̀lú ojú lalákàn fi ń ṣọ́rí, ẹ má jẹ́ ká ṣe fàájì gbàgbéra, ẹ jẹ́ ká ṣe fàájì níwọ̀ntúnwọ̀nsì. Ẹ má jẹ́ ká ní à ń ṣe fàájì ọdún débi pé àwọn Fúlàní máa tún pa wá, tẹ́mí àwọn èèyàn máa tún lùsì. Káwa náà má kẹ̀ para wa, ká má lọ fi ọtí àmupara ká má fi para wa. Ìwàkiwà mọ́tò ẹ má jẹ́ á fi para wa, ẹ má jẹ́ ká yáyọ̀ jù, ẹ jẹ́ ká dunnú, ẹ má jẹ́ ká dunnú. Ẹlòmíì á máa wa mọ́tò rọ́ọ̀fù, ìyẹn kọ́ lọ́ fi ń dunnú pé ọdún. Ìwọ̀nba nǹkan tọ́lọ́run bá pèsè fún yín, ẹ rọra jẹ́, kẹ́ ẹ ṣọdún nílé yín pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Ẹ má ṣe eré gélé, erépá, nǹkan tó lè fa ìpalára fún yín, tó lè fa ìpalára fọ́mọlàkejì, ẹ má ṣe ṣé. Ẹ ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì. Ẹ̀yin tẹ́ ẹ mọtí, ẹ mọtí níwọ̀nba, ẹ mọtí níwọ̀nba, ẹ jẹun níwọ̀nba, ẹ má jẹ oúnjẹ àjẹjù débi pé ẹ máa yàgbẹ́ ṣóróṣó, débi pé àwọn Fúlàní á wá dé, àwọn yẹn á máa hùwàkiwà. Ẹ má jẹ́ ká wo ìgbà ọdún nìyẹn, Muslim ni wọ́n ò lè ṣe kankan. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń travel, tẹ́ ẹ̀ ń lọ ilé náà, ẹ dé ìlú yín láyọ̀ àtàlàáfíà o. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń lọ ojúde ọba náà, ẹ débẹ̀ láyọ̀ àtàlàáfíà o. Ẹ ṣáà jẹ́ ká ṣọ́ra, torí ẹlòmíì nísìnyí, àwọn àsìkò tó rí páwọn èèyàn wá síbi ìnáwó báyìí, òun lọ máa plan láti máa jéèyàn gbé. Ẹ jẹ́ kóníkálukú kó wà lójú lalákàn fi ń ṣọ́rí. Ẹ má jẹ́ ká lose guide, ẹ jẹ́ ká dúró re gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹ dẹ̀ jẹ́ ká máa gbáradì fómìnira ilẹ̀ Yorùbá tó ń bọ̀ lọ́nà, torí ó máa dé láyọ̀ àtàlàáfíà. Lójú yín náà ló máa ṣe, kò ní ṣẹ̀yìn anybody. Òmìnira ilẹ̀ Yorùbá a máa gbà á, bẹ́ bá fẹ́, bẹ́ bá kọ̀, a máa gbà á. Ṣùgbọ́n àwọn nǹkan témi ṣe ń sọ bẹ́ẹ̀ ni wípé ẹ̀mí yín ó jẹ wá lógún, torí nígbà tí ẹ bá ṣì wà, òun lẹ máa hùwà. A máa mọ̀ páwọn tá máa jọ gbòmìnira ilẹ̀ Yorùbá rèé. Torí ẹ má jẹ́ ká ṣe ìgbádùn ọdún ká gbàgbéra débi pé a máa fẹ̀mí ara wa ṣòfò. Nǹkan tó lè mú ẹ̀mí wa ṣòfò, tó lè mú dúkìá bàjẹ́, tó lè mú wa di aláàbọ̀ara, ẹ jẹ́ ká sá fún, ẹ jẹ́ ká sá fún, ẹ jẹ́ ká rò pé okay, lẹ́yìn ọdún ẹ fẹ́ ní ìlọsíwájú. Ẹ̀yin tẹ́ dẹ̀ ní owó lọ́wọ́, ẹ fi ṣàánú. Ẹ bá ríyàn tébi ń pa lẹ́gbẹ̀ẹ́ yín, ẹ fún lóúnjẹ, ẹ dùn nínú, ẹ dùn nínú. Lágbára Ọlọ́run, ẹ̀yin abiyamọ ayé, lágbára Ọlọ́run ò ní fọmọ pa yín lẹ́kún o. Nítorí pé ọdún iléyá tí wọ́n fẹ́ ṣe lọ́la yìí, tó bá ṣe pé àgbò tọ́lọ́run bá fi rọ́pò ni, ọmọ làwọn èèyàn bá máa fi máa rúbọ fún lọ́jọ́ ọdún yìí. Àmúyẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan tó tẹ̀ ní ṣe Muslim, tó ní ṣe Christian, nítorí pé kò síyàn tó máa fẹ́ pa ọmọ ẹ̀ lọ́jọ́ ọdún. Tó yẹ lágbára Ọlọ́run, àní ṣòfò ẹ̀mí o. Àwọn ọmọ wa, àwa la máa jèrè wọn lágbára Ọlọ́run. Àgàn tó ti bì, arọ́mọ gbéjó o, afọwọ́ àlàbòsù o, àtọwọ́ àlàbòsù lágbára Ọlọ́run. Ijọ́ máa dé bájó fún wa, ìyà máa dé báyọ̀ fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ wa nílé lóko lájò, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kíyèsára, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, ká ṣe gbogbo nǹkan tá bá fẹ́ ṣe níwọ̀ntúnwọ̀nsì. Ká má ṣe nǹkan tó jẹ́ pé ó máa pa wá lára àbí ó máa pa ọmọlàkejì lára. Torí ẹ̀mí wa gangan, ẹ jẹ́ ká dù ú. Torí ẹ̀mí wa gangan, òun ló yẹ ká jẹ́ kó jẹ wá lógún. Ká má sọra wa di aláàbára, ká má sọra wa di aláàbára. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, nítorí wípé òmìnira ilẹ̀ Yorùbá tó ń bọ̀ lọ́nà, ojú ẹ̀mí gbogbo wa ló máa ṣe o. Gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń lọ ilé ọdún náà, ẹ má jẹran gbàgbéra o. Fúlàní ò ní pa yín lọ́mọ, kò ní pa yín fúnra yín o. Ẹ má jẹ́ ká sọ pé àwa rárá o. Wọ́n lè ti mọ̀ pé àwa Yorùbá àsìkò ọdún báyìí, a máa ń ṣe fàájì ni. Kó má jẹ́ pé ẹ lọ máa wọlé, àní sunkún, ẹkún àdásùn, ẹkún àjọsùn. Agbára Ọlọ́run kò ní jẹ́ tiwa o. Èrè owó, èrè ọmọ ló máa jẹ́ tiwa, torí wọ́n ní bádìyẹ bá fẹsẹ̀ halẹ̀, èrè ló ń wá o. Èrè owó, èrè ọmọ, àìkú baálẹ̀ ọrọ̀ á jẹ́ tiwa. Orí burúkú òfò ẹ̀mí kò ní jẹ́ tiwa. Gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá pátápátá báyìí, ìgbérara làrá ń ké wọlẹ̀, gbogbo wọn máa ké wọlẹ̀ bí àrá ni. Gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá àtàwa pátápátá, ìgbérara báyìí òun làrá ń ké wọlẹ̀, wọ́n máa ké wọlẹ̀ bí àrá ni. Gbogbo àwọn ọmọ Yorùbá, gbogbo nǹkan tá a bá ń ṣe bẹ́ẹ̀, àṣẹ la máa ṣe. Àjàgbá yìí báyìí òun ní tàrá. Òmìnira ilẹ̀ Yorùbá yìí, a máa gbà á pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, ẹ jẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì. Ilé ayé yìí kò gba gìràgìrà, nítorí wípé ìgbà tẹ́ bá yìí wà láyé,
òun la máa mọ̀ pé a jọ máa gbòmìnira ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, ẹ jẹ́ ká ṣóúnjẹ jẹ, ẹ jẹ́ ká ṣọ́kan mu, ẹ jẹ́ ká ṣọ́ fàájì ṣe, ẹ jẹ́ ká ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsí. Lágbára Ọlọ́run, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní dí. Ọ̀gá wa tó ní iléeṣẹ́ tí a ti ń gbóhùn sáfẹ́fẹ́, iléeṣẹ́ Koiki Media, ọ̀gá wa náà, lágbára Ọlọ́run, àjíǹde ara máa jẹ́ fún yín o. Bàbá Chief Sunday Igboho, bàbá Akintoye, gbogbo yín la kí a kú ìpalẹ̀mọ́ ọdún á dé bá wa láyọ̀, á dé bá wa ní inú ọlá ńlá o. Ire owó, ire ọmọ á jẹ́ tiwa o. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tiwa. Lágbára Ọlọ́run, bó ṣe máa jẹ́ nìyẹn. Wọ́n lápò ṣẹ́ṣẹ́ àmọ̀ràn kí n gbà pé gbogbo wa nígbà o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ire owó, ire ọmọ á jẹ́ tiwa. Lẹ́ẹ̀kan sí, Koiki Media bringing the world closer to your doorstep. Òní ní ọjọ́ Thursday tí a mọ̀ sí Ọjọ́bọ̀ tó jẹ́ ọjọ́ 5 nínú oṣù kẹfà. Lágbára Ọlọ́run, gbogbo nǹkan tá bá dáwọ́lé á yọrí sí rere. Ọdún ayọ̀ la máa ṣe o.